èèyàn ní ilé ayé tá a wà èèyàn ò kì í máa ń fi agídí sọ pé kí wọ́n àwọn ènìyàn respect òun. No, you don't do that. You don't force people to respect you. Never. Ìyẹn kọ́ náà ń pè ní respect. Ìyẹn ti bọ́ sí anarchy, ó ti bọ́ sí tyranny. Kéèyàn máa kó ní ìwà tó jẹ́ pé ìfipá ṣèjọba. Mi mọ nǹkan táwọn olóyìnbó tí wọ́n pè é. So ìfipá jẹ gàba la lè pè é. Ìwọ kọ́ ni wàá sọ pé aráàlú o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ràn mi. Rárá, ìwà ẹ ìṣe ẹ ló máa mú kí gbogbo ìlú sọ pé lágbájá ni o tàmẹ̀dù ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ ń wo fídíò yìí gbogbo yín lẹ́kọ̀ọ́ òtítọ́ máa ń lékè ni òtítọ́ máa ń sọ nínú òmìnira ni ẹ jẹ́ ká dúró lórí òtítọ́ ká bá lè lékè ní gbogbo gbà. Ẹ jẹ́ ká dúró lórí òtítọ́ yóò lékè dandan yóò lékè dandan òtítọ́ yóò lékè dandan òtítọ́ máa ń lékè ni. Gani Adams àtàwọn ikọ̀ ẹ̀ mo rí wọn tó ti ẹ̀wà kóra wọn jọ tó wá ń pariwo ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ̀yin lẹ́ ń dààmú ara yín. Bàbá mi kan gbọ́dọ̀ ọmọlúkà ẹ máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani máa ń fi Gani ilẹ̀ òótọ́ ni ṣùgbọ́n tá a bá ní ká fòkú wèrè sílẹ̀ fún wèrè asúnjẹ it is obvious pé Gani ti rí wípé òun ti tẹ́ kọjá àfẹnusọ wọ́n wá ń wá imagine kí Gani gbé ọtí ó gbẹ̀gbọ́ ọtí ṣìnàpù èmi náà ní síbì ó gbé ìgò ṣìnàpù ó bu ọtí ó ń bù sílẹ̀ ó ń ṣàdúrà ó ń ṣe é ló ń ṣe àdúrà ó ń ṣe èpè fáwọn ọmọ Yorùbá. No, ẹ̀yin ọlọ́pọlọ pípé ènìyàn ẹ̀yin jẹ́ ní làákàyè ní òtítọ́ àtòdodo ẹgbẹ́ méjèèjì yẹ̀wò lọ́jọ́ wo ni Sunday Igboho jáde síta tó lọ ṣépè fáwọn kan ti rí pé ẹ̀yin ṣépè fún mi torí pé ẹ bú mi tó gbé ọtí síta tó ṣépè fún oúnjẹ wo lẹ rí rí. Ìyẹn nìkan tó láti jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé ọkùnrin tí wọ́n pè ní Sunday Igboho yìí àyànfẹ́ Olódùmarè ni. Èmi sọ fáwọn èèyàn tó bá jẹ́ pé ìmọ̀ ènìyàn ní Sunday Igboho ò ní síbi tó wà ìmọ̀ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mi ní TikTok ẹ máa like wọ́n ti ń flag mi o ẹ má jẹ́ kán block this very account ẹ máa like ẹ fún mi ní like ní pápá ẹ jẹ́ kó wọ 1000 like ẹ̀yin ọba yìí tẹ́ ẹ wà mí wọ́n ti ń flag ẹ tètè fún mi ní kíákíá kẹ́jẹ́ kó wọ 1000. Èèyàn iṣẹ́ ọwọ́ ẹ tó o bá ṣe ló máa mú káyé nífẹ̀ẹ́ ẹ ti mọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹni pé mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani pé mo ti kúrò lórí ẹ̀ torí mo rí i pé pé tá a bá tún sọ pé a fẹ́ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani Adams nígbà tó jẹ́ pé a tún promote ẹ̀ lójú tèmi ni táwọn dìdìrín tí roboto dẹ̀ ń tẹ̀lé tí wọ́n ń pọ́nlé ni wọ́n bá títí ní náà ni o káwọn wọ̀nyẹn bá máa sọ̀rọ̀ ẹ wọ́n ní àkùrọ̀ ẹ ti lómi tẹ́lẹ̀ ẹ Gani ti lóko ó ti lókìkí ó ti ṣe irú òkìkí wo ni Gani ní irú orúkọ wo ló ní orúkọ tó jẹ́ pé orúkọ tó ti ní ìbàjẹ́ nínú orúkọ tó ti dípẹ́ta tẹ́lẹ̀ yípe ìwọ ló pa ẹni tí ó pè ẹ́ pé máa bọ̀ wá bá mi ṣe nínú iṣẹ́ wá bá mi jẹun ìwọ ló ṣekú pa nípa ìwà àtiṣe ẹ̀ Gani ló ṣekú pa bàbá Fáṣẹ̀hùn Gani ní iṣẹ́ ọwọ́ ẹ̀ ní nígbà tó gbógun ti bàbá tó gbógun ti lọ́tún lọ́sì bàbá ìgbówó jẹ bàbá bayé jẹ bàbá ìka ni bàbá ṣe tí bí ó ṣe tọ̀hún Gani gbógun ti bàbá yẹn dé end of the day rabaraba ẹ̀ ló pa bàbá yẹn ìwọ tó rúkọ ẹ̀ ò dá tẹ́lẹ̀ náà ẹ jẹ́ kí wọ́n máa mú àwọn ìṣẹ̀lẹ̀ yẹn kí wọ́n máa ṣàlàyé kí wọ́n máa analyse lórí ẹ̀ ní kankan ibi tí mo fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí tí mo rí ẹ̀fẹ́ yànnà náà pé yín èèyàn ọ̀rọ̀ mọ́tò kò ṣe mọ́tò àti ààfin kábíyèsí aláyélúwà Oòduà tá a lọ sáfihàn ìyẹn ò ní Ilé Ifẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lè mọ̀ àrólé Oòduà lẹ̀ yín pé lọ́dọ̀ tèmi kì í ṣàrólé Oòduà gangan ló dé bàbá yẹn ti ní sùúrù jù inú mi dẹ̀ dùn torí pé kí ni èèyàn tó wá yẹn ó yàtọ̀ sí èèyàn tí ó bá wa ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí ẹni pé gbogbo kan ní Ọọ̀ni Ilé Ifẹ̀ ló fi yàtọ̀ sí gbogbo ọba tó kù gbogbo kan ló fi yàtọ̀ sáwa èèyàn tó kù. Jẹ́ kí n sọ kiri kan fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀jà ẹ ti mọ̀ láti bẹ̀rẹ̀ pé ìlara wà lára tó ṣekú pa gbogbo wọn ẹni bá dẹ̀ ti ní ìlara gbígbóná tí ò bá ti para ẹ̀ apọ̀mọ ẹ̀ tí ò bá pọ̀mọ ẹ̀ apàyàwó ìkànsàsì kan wọ́n ní ìlara títí ní ọjọ́ tó lóye Sunday ọmọ Adéyẹmọ tó lọ sí ààfin kábíyèsí Ọ̀jájá èyí tí Sunday Igboho bá lọ sọ́dọ̀ kábíyèsí ni pé ẹ wá o kábíyèsí àwa ìlú Ẹ̀pọ̀ afẹ́ fi ìlú Ẹ̀pọ̀ lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun èyí sì ní bàbá wa àkọ́kọ́ the grand life patron of ìlú Ẹ̀pọ̀
àdẹ gbọ́dọ̀ fi ìwé ẹkùn lọ́lẹ̀ ká má dọ́dọ̀ yín bàbá ẹni tí ó máa darí nípínlẹ̀ Ọ̀ṣun òun rẹ̀ òní mo wá bá yín ìtí Sunday Igboho torí ẹ̀ lọ sáfin lọ́dọ̀ bàbá nìyẹn. bàbá dẹ̀ rèé bàbá dẹ̀ mo ti sọ fún yín àkàndá ènìyàn ni kì í ṣe ordinary person bíi ti àwa wọ̀nyí kì í ṣe ordinary person ní àwọn ọba kan kì í ṣe ordinary person bíi àwọn orífúráàfù kan náà pẹ̀lú àwọn oníkíní kan tí wọn ò dẹ̀ jẹ́ kankan. òun ni bàbá ṣe fojú mú kọ́ rẹ̀ pé agbọ́dọ̀ ti Sunday Igboho lẹ́yìn ẹ lọ wo fídíò àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu kábíyèsí Ọ̀jájá ẹ lọ gbọ́ àwọn tó sọ nípa Sunday ọmọdé yẹn mọ́. abẹ́ ẹ̀rọ pé èèyàn lásán Ọ̀jájá ni àwọn ọmọ yẹn ń lo ojú jayé wọ́n ń lo ojú inú wọ́n tún lójú tẹ̀yìn kò sí ojú abetí lukara bójú lukara ni bàbá tó ń pè náà ní òrìṣà yẹn ní òrìṣà tó ń pè òrìṣà ni wọ́n mọ bí kan ṣe ń lọ wọ́n mọ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la ẹlẹ́nìkan ò mọ̀ ọ̀la òótọ́ lè má mọ̀ ọ̀la ṣùgbọ́n àwọn ń sẹ́ǹsì ẹ̀ wọ́n sẹ́ǹsì tó máa ṣẹlẹ̀ lọ́la wọ́n ti rí wọ́n ti gbé Sunday Igboho yẹ̀ wò wọ́n ní pé eléyìí ò kì í ṣe ẹni tó ń dalẹ̀ ọmọ gidi leléyìí ẹ jẹ́ ká mú mọ́ra ìyẹn ló ṣe gbé àwọn ìgbésẹ̀ tó gbé lọ́jọ́ náà lọ́hùn. ẹ má bá mi kọ́mẹ̀ntì wọ́n flag program yẹn ẹ mọ̀ pé mi ò ń sọ bẹ́ẹ̀ mo rí i pé wọ́n flag mi ni ẹ kọ́mẹ̀ntì kẹ́ like kẹ́ share. bàbá dẹ̀ sọ̀rọ̀ Sunday Igboho wá síbẹ̀ kò béèrè kóhun ó ní bàbá ọmọ yín ẹ sábà wà fàmọ́ra àwọn tó bá gbogbo tẹ bá lè fìtìlẹ̀ ẹ bá fìtìlẹ́yìn kí ó lè rí iṣẹ́ ìwé ẹkùn ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. nígbà tó ní ìrìṣà máa sọ̀rọ̀ bàbá lòun fún Sunday Igboho àti ìwé ẹkùn gbogbo wọn papọ̀ lòun fún wọn ní 100 million. ó lóun dẹ̀ máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ òun ní pé gbogbo àwọn ọmọ Yorùbá tó kù lòun máa bá sọ̀rọ̀. kí ni ìdí ẹjẹ sọ ìdí méjì fún yín tí bàbá fi ṣe léyìí. èèyàn máa ń fi ọpọlọ ń darí gbogbo téèyàn bá fẹ́ ṣe ni. ọpọlọ pípé thank you Adéwálé Abdulwasiu lèyàn fi rí ìrìn àjò Sunday Igboho bẹ̀rẹ̀ ìrìn àjò láti dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá kò bẹ̀rẹ̀ jẹ́ nǹkan bọ̀ lọ́wọ́ anybody. ọjọ́ kan mo ṣe programu bí mo sọ fún mo ní London State mo láwa ìlú ẹ̀pà nílò lọ́wọ́ yín o mo láwa fẹ́ gba ṣọ́ọ̀bù abẹ́ ṣe o ẹnìkan sọ fún lóye mo wá ṣe programu lórí olóye pé ọmọ lóga kí ló dé mi ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni o kó tó bẹ̀rẹ̀ sí ní pariwo mi kiri pé mo ń béèrè owó mi ò béèrè owó ṣé mo sọ fẹ́ pàṣẹ kó tó láti gba ṣọ́ọ̀bù tí mi ò ní ṣe ní abikini àmì gba ọ́fíìsì tí mi ò ní ṣe fún kìnìkan àpò olóyè mọ́ bínú máa lọ ṣàtúnṣe mo dẹ̀ jáde mo sọ olóyè ò béèrè 10 kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni wọ́n pe àpèjọ àwọn lọ́balọ́ba níbi ọdún kan àbí méjì sẹ́yìn tẹ́ bá gbàgbé nínú ìpàdé yẹn kábíyèsí ọ̀ní ìṣá wà bẹ́ẹ̀ ó dà bàbá wa Olúbàdàn ò tí ì jẹ́ nígbà yẹn Ọlọ́wọ̀ wà ń bẹ̀ Ajérò àwọn ọba lóríṣiríṣi ọba lọ rẹpẹtẹ ibẹ̀ wọ́n pe Gani síbẹ̀ Gani bá sọ̀rọ̀ ó ní kan lọ wá owó wá 2 billion kò sẹ́ni tí ò mọ̀ pé ìrìn àjò yẹn kò sí bó ṣe lè ṣẹ́ láì náwó kò sí ìrìn àjò yẹn kò sí bó ṣe fẹ́ ṣe láì náwó owó ní omi rìn ṣùgbọ́n Gani gbé owó yẹn ló kọ́kọ́ gbé síwájú torí pé kí ni tó ń lé ọ̀bọ̀ náà tó bá rí èèyàn kan tó jù ẹ lọ tó bá ń lé lọ́nà tó tọ́ kó o lè bá bóyá tó bá ṣe é ṣe torí ẹ bá gbà fún ẹ orí ajẹ́ kó o kọjá ẹ̀ ṣùgbọ́n ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní lé tó ti wá kúrò ní lílé tó ti wá ń lépa ọjọ́ yẹn ló máa ṣubú yakata àgàgà kó wá jẹ́ àyànfẹ́ Ọlọ́run bíi ti Sunday ọmọdé ẹ̀ mo ń sọ fún ẹ̀yin èèyàn ẹ má rò pé oògùn kan ló jẹ́ fún Sunday ẹ má rò pé oògùn ló jẹ́ fún ẹ má rò pé ọṣẹ ló wẹ̀ ẹ má rò pé àwúre ló ṣe rárá Ọlọ́run yànfẹ́ ni tọ́lọ́run ò bá yànfẹ́ kò kàn ní jẹ́ ẹni tí àtàmọ́dé àtàgbà àtọ́ba àtijọ́ ìyàtẹ́rù àtàwọn ògidì ọmọ tí gbogbo wọn kò máa yànfẹ́ bẹ́ẹ̀ tán kò máa fẹ́ràn ẹ̀ Ọlọ́run ló fi ìfẹ́ ẹ̀ sọ́kàn gbogbo ènìyàn pé ẹ máa fẹ́ torí pé kí ni lẹ́yìn ẹni tẹ́mi fẹ́ ni ẹ má bàjá bí orin tí wọ́n máa ń kọ fún gómìnà wa bí pé máa bá jà máa bá bínú gédégédé o ẹ̀nà lọ́rọ̀ bá ti lẹ́yìn rẹ̀ èdú bá jà o ẹ̀nà lọ́rọ̀ bá ti ṣe tiẹ̀ èdú bá jà o rábẹ́ ìyẹn ni pé máa bá jà máa bínú sí ẹni tí Ọlọ́run bá ti ń ṣe tiẹ̀ kò máa ṣe é bá jà òun lọ̀rọ̀ Sunday Igboho Sunday Igboho pé ọ̀rọ̀ wípé òun á ná owó òun ò béèrè owó lọ́wọ́ yín gbogbo yín lẹ́fẹ̀ẹ́ tí yín pọ̀ gbogbo yín lẹ́fẹ̀ẹ́ ojú yín níbi tí Sunday Igboho ti sọ ó ní ìbéèrè owó ẹsẹ̀ àyọ̀ǹda mi kéde tiẹ̀ lọ́mọ ojú wọn ná àtẹni tó sọ yín pé ẹ lọ wá 2 billion ẹ lọ wá 3 billion wá ẹ lọ wọ́wọ́ wá ká lè fi ṣe ṣé rí pé ìyàtọ̀ wà náà wọn méjèèjì àwọn ọba tí Igboho sọ fún lọ́jọ́ náà lọ́wọ́ wípé ẹ òun ò béèrè owó ẹsẹ̀ àkọ́kọ́ tì mí síbẹ̀ náà ṣé ẹ rò pé àwọn ọba yẹn ò gbọ́n ní ṣé ẹ rò pé wọn mọ̀ pé Sunday Igboho máa nílò owó ni wọ́n mọ̀ pé ó máa lo owó kì í ṣe yàpẹ̀ ló fẹ́ lọ nínú ìrìn àjò lẹ́nu tí Sunday Igboho bẹ̀rẹ̀ ìlú ẹkùn tí wọ́n bá jáde tí wọ́n ṣe tọ́ ẹ̀ẹ̀kan péré ẹ̀yìn fúnra yín rí oye mọ́tò tí wọ́n kó jáde
wọn ò ná rárá lówó epo lójúmọ́, wọ́n ná wa ó kéré, wọ́n ná 1 million pé wọ́n rọra dín owó kù, wọ́n ná kù ní fẹ́rẹ́fẹ́, wọ́n ná 1 million naira. Àbí Sunday Igboho kọ̀wé, ó bèrè owó lọ́wọ́ yín. Ta ló bèrè owó lọ́wọ́ ẹ̀ nínú yín? Kì í ṣe pé kì í náwó, ó ná owó. Àwọn aráàlú dẹ̀ mọ̀ pé ó ná owó. Àwọn bàbá wa kábíyèsí lọ́balọ́ba wọ̀nyí wọ́n rí wọ́n dẹ̀ mọ̀ pé ó ná owó. Ṣùgbọ́n Sunday Igboho ò fi owó síwájú. Ó ní ẹ tiẹ̀ jẹ́ kí n kọ́kọ́ kojú wọn ní tí mo ní, ẹ jẹ́ tiẹ̀ fi máa kojú wọn. Ibi tó ti tún bẹ̀rẹ̀ sí ní gba yìí nìyẹn. Ẹ wá fi wí ẹni tó sọ pé rárá ẹ gbowó wa, a ní ìdíyẹ bílíọ̀nsì bá ẹgbẹ́ bílíọ̀nsì sílẹ̀ ká lè rí bílíọ̀nsì lò. Báyìí la lè rí sẹ́yìn ṣe, ẹ̀yin gọ́ọ̀nà ẹ pè wá, jẹ́yìn gọ́ọ̀nà ọba pè wá, àrí lè ṣiṣẹ́. Ṣé ní pé ìyàtọ̀ wà ní méjèèjì? Sunday kò gbéraga, kò sọ pé ẹ̀yin gọ́ọ̀nà bí ẹ bá pè mí ní orí jẹ́, ó bọ̀wọ̀ gọ́ọ̀nà fún gọ́ọ̀nà, ó bọ̀wọ̀ fún wọn, give them maximum respect. Ó bọ̀wọ̀ fọ́ba, kò sí ọba náà tí ọmọ Adéyẹmọ tó bá ti dọ́dọ̀ wọn á gbọ̀ tó bọ̀wọ̀ fún wọn pọ̀balẹ̀ á kí wọn á yẹ wọn sí. Ṣùgbọ́n Gani àbùkù ló fi ka àwọn ọba. Gani sọ pé òun ju ọba lọ, ìwọ ìjòyè tó ń sọ pé òun ju àwọn ọba kan lọ. Ní ilẹ̀ Yorùbá, ó fẹ́ dalẹ̀ Yorùbá rú ni Gani mú bọ̀ lọ́dọ̀ ẹ̀. Ẹ jẹ́ ìjọba lọ́rọ̀ fún yẹn yàn kó yẹ. Bàbá lòun fún wọn ní mọ́tò, wọ́n fi lọ sí sí. Ọmọ Adéyẹmọ ò bèrè sí dájọ́ wà bẹ́ẹ̀ ni ó sojú mi kòrókòró. Ẹ rí nínú fídíò bàbá fi lọ́ọ̀sì tí pẹ̀lú 100 million. Ìlọ́ọ̀sì yẹn ó yẹ pé bòun máa gbé lọ sí ẹ̀kọ́ta ẹ̀ ní Ìbàdàn ìgbẹ́tò ibi ìlọ́lú ìlú ẹkùn ojú òtí sí mọ́tò ibẹ̀ lòun á gbé lọ. Òun fi ilẹ̀ fún wọn pé bàbá ló gbé fún yín lọ́sùn ẹ̀ máa lò. Wọ́n brand ẹ̀ ó dẹ̀ fi ilẹ̀ fún wọn pé ó yẹ máa bá ṣẹ lọ. Ó bá dọjọ́ kejì ẹ̀yin wá mímọ́ ọ̀dẹ̀ àti rìkíṣí tó pa ẹ̀yin àti Ṣèyí Mákindé papọ̀ tí wọ́n ní Ṣèyí Mákindé gbé àlòkù ìlọ́ọ̀sì fún yín. Ẹ̀ wá ń jó ẹ̀ ń sọ̀sọ̀kúsọ. Kì í ṣọba ló fún yín o, ayé yín ti bàjẹ́ gbogbo yín ẹ̀yin ọmọ Gani tẹ́ pariwo tẹ́ jáde tẹ́ sọ̀sọ̀kúsọ, ayé yín ti rún gbólógbóló. Tó bá yẹ bá yé yín òun ni, káyé yín ò bá ta pa òbí gbogbo olóyin. Ní jáde kẹ́ máa sọ pé kì í ṣọba ló fún yín, ìlọ́sì ṣàwùṣà orí yóò gbé, dẹ́nu lé Sunday Igboho ni. Atọ́ba tẹ́lẹ̀ ní ìwó tó tọba, débẹ̀ kẹ́ wo yẹ ìlọ́sì tó wà bẹ́ẹ̀ ni. Rí ìlọ́sì níbẹ̀ rárá rí bá ìlọ́sì mẹ́fà, ó kéré kẹ́ bá mẹ́fà níbẹ̀ ìlọ́sì ni mo sọ mọ́tò mi o. Mi sọ àwọn bẹ́ẹ̀sì àwọn bẹ́ẹ̀sì oró, mi sọ àwọn Lexus brothers, mi sọ àwọn wọ̀nyẹn, mi sọ àwọn BMW tó gbóná tó yẹrùkú lálálá, mi sọ àwọn mọ́tò tó wọ́n. What are we talking? Ṣé ìlọ́sẹ̀ ọkọ̀ tó bá fún yín lẹ́yìn wá ń ké sí ẹ wá torí ẹ̀fẹ́ máa kan ọba lábùkù anyway ẹ̀kú tí ẹ̀sẹ̀ tó lè kan òní lábùkù bàbá ti sọ ó láàtàn lòun adégbọrẹ lòun ẹni bá wù kó sọ̀rọ̀ sí abúlé welcome. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.